àwọn baba ńlá wa pé tá a bá ní adíjú kẹ́ni burúkú ó kọjá ó ṣeé ṣe kẹ́ni rere ó ti lọ ká tó lajú bá a bá sì gbàgbé ọ̀rọ̀ àná ànírẹ́nìkan àbá ṣeré kí ló wáá dé tọkàn tí yín le bí òkúta tí wọ́n ń bẹ̀yìn tẹ́lẹ̀ ní gbọ́ ṣe bí wọ́n ní bẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ ẹlẹ́ṣẹ̀ kò yẹ kó pẹ́ lórí ìkúnlẹ̀ ẹni tó ṣẹ̀yìn ìgbà pòun ti ṣẹ̀ bó ṣe ń bẹ̀yìn ló ń ráwọn èèyàn sí yín ṣe lẹ yarí pé dandan ẹ̀ nígbà bẹ́ẹ̀ ṣe ń tu tókè lẹ́ ń fojú gbà lẹ́ni dandan abẹ́ ẹ bá gbẹ̀san ẹ mọ̀ rántí pé bá a bá fẹsẹ̀ takú ìkà ó di púpọ̀ ni ọ̀rẹ́ mi dà mí n ó dọ̀rẹ́ mi ọ̀dàlẹ̀ ó di méjì ni torí náà ẹ dákun ẹ dábọ̀ tá a bá rẹ̀ ń tó ṣẹ̀yìn tó tún wá jàjà bẹ̀yìn ẹ foríjì wọn ẹ jẹ́ wọ́n máa lọ torí ká lè bá àjọ gbégbé àlàáfíà ni toró ṣẹ̀sọ́dọ̀ tiẹ̀ lénìí ó lè padà ṣẹ̀sọ́dọ̀ tiyín lọ́la mo mọ̀ pé ẹ mọ̀ ń ròyìn pé báwo lẹ ṣe fẹ́ gbà ṣẹ́rù wọn ẹ mọ̀ rántí wípé iṣu ẹni a mọ̀ tọwọ́ ẹni bẹ́po tí ń ta ni ó kàn wá tó bá lọ padà kẹ́ni tí ó kàn wá ń kọ́ àrọwà wo la fẹ́ pa fẹ́ ni òkòkò pa ayé ẹ̀jẹ̀ làwọn baba ńlá wa fi máa ń pé àforóyoró kan ìjẹ́góró tán lẹ̀ àdùfẹ́ mo tún ti jíṣẹ́ gẹ́lẹ́ báwọn baba ńlá wa ṣe rán mi torí iṣẹ́ tá a bá rán kọ́lọ́kọ́ jẹ́ lóko àdánìkan ní yàbàrà tí jukọ ẹ̀ bá ọ̀nà àdùfẹ́ ni mí arólé àwọn àgbà n ò ní yé wa ẹ̀yin ní mọ̀ bá torí àmọ́ bẹ ọ̀bẹ ní bẹ́ṣu àtẹlẹsẹ̀ abẹ̀nàwò ẹni bá ní amọ́bọ̀ ńlá ní bá ìpàdé wa bí oyin.